gbogbo àwọn tẹ́ ń sọ wípé Muyideen ṣe mùsùlùmí Alhaji Sheikh Akeugbagold náà sọ bẹ́ẹ̀ ó dá mi lójú wọn mọ tẹ́ ń sọ láti sọ bẹ́ẹ̀. ọmọ ìyá ò gbọ́dọ̀ bá yé ẹnì kejì jẹ́ ìjọmọ ìyá ẹ̀sìn láàrin ara wa kò gbọ́dọ̀ kó bá ìjẹ́nìyàn humanity tàwọn èèyàn tó kù tó bá ń kọ̀nsídà ẹ̀sìn ẹ máa kọ̀nsídà ẹ̀sìn ẹlòmíì. tó bá ń kọ̀nsídà ìgbàgbọ́ tiẹ̀ kọ̀nsídà ìgbàgbọ́ tẹlòmíì add and delete ni ó hàdí ẹ̀ ó delete ẹ̀ ó mọ̀ pé tí ò yẹ kó o ṣe fúnra ẹ̀ láìda kò yẹ kó o ṣe fẹ́lòmíì tẹ̀ ẹ̀jọ̀ sẹ̀sìn. ìyẹn láfijọ́ báyé ayọ̀. Alfa Ajigini fi ohun ọ̀rọ̀ tó lágbára ránṣẹ́ sí Sheikh Akeugbagold lórí ọ̀rọ̀ Muyideen. Muyideen náà sì rèé nínú mọ́ṣáláṣí Alfa Ajigini bó ṣe ń ṣe wá síbẹ̀ náà fi ohun ọ̀rọ̀ tó lágbára ránṣẹ́ sí Sheikh Akeugbagold. Eléyìí máa lágbára o. Wọ́n máa ń tẹ́ ń sọ láti lè sọ wípé Muyideen ẹ̀sìn wo níbẹ̀ lára Muyideen Islam kọjá báyẹn ẹni tó gbà lónìí ó lè kọjá ẹni títí ń ṣe bà látọgọ́rùn ọdún lọ́dọ̀ Ọlọ́run. Yes, Alhaji Akeugbagold ní ìdákọ̀ èèyàn ẹ̀rọ pé mo dákọ̀ wọn mi ò jẹ́ anybody ní apology. Alhaji Akeugbagold ọmọ tí ń sọ in that regard wípé ta ló sọ pé ọ̀rọ̀ Muyideen ọ̀rọ̀ ẹ̀sìn ni ọ̀rọ̀ ẹ̀sìn kí ni ẹ̀sìn wo níbẹ̀ lára Muyideen wọ́n mọ̀ sọ bẹ́ẹ̀ mọ́ kó padà sí wọn lẹ́nu. Mo ní èèyàn jẹ́ Yahudi tí ń ṣiṣẹ́ lọ́dọ̀ Ànábì ò wá rí fún bí ijọ́ mẹ́ta Ànábì wá wà lọ́lé Yahudi Ànábì wá débẹ̀ Ànábì jókòó tì lórí bẹ́ẹ̀dì Ànábì wá rí pé àìsàn tí ń ṣe ọkùnrin báyà ni kìí ṣe tọlọ́jọ́ báyà ni èsì pọ́lọ́hún ti fẹ́ pa ọkùnrin yóò ṣòfò tí ó bá kú sórí ìsìláàmù. Ànábì wá ní sọ pé la ilaha illallah. Ọmọkùnrin wá ń wojú bàbá rẹ̀ níbi táwọn kèfèrí máa ti jú ẹ̀sìn wọn dé pé kèfèrí lòun kèfèrí bàbá òun níta Ànábì ní kò ń wí àṣẹ ń wù wí ìwà ń tijú bàbá rẹ̀ kò tijú Ọlọ́run. Kèfèrí yẹn tijú Ọlọ́run wọn máa ti jú ẹ̀sìn wọn nínú ó ní ọba sọ̀hún fi lè kúnlẹ̀ wájú bàbá Adébóyè torí pé ń tijú ẹ̀sìn rẹ̀ àmọ́ wọ́n máa tako Islam ló fi lé ní odidi Ìmáàmù Ògbómọ̀ṣọ́ àdágbére fún nǹkan tó lọ Mẹ́kà. Ta ló ní ẹwà gbà ńlẹ̀ tí ẹ bá ní bí mo ṣe sọ́tọ̀ ìkún gbé mọ́tò tako wá gbé mi lé ọlọ́pàá. Kèfèrí Ànábì wá ní sọ pé la ilaha illallah fàbádà yanzuru ila wajhi àbí níwọ̀n wojú bàbá rẹ̀ báyìí istihya min dinihi ó ń tijú ẹ̀sìn rẹ̀ pé láago mélòó bàbá rẹ̀ wá sọ pé àti Abul Qasim káyọ̀ lè mọ̀ pé bàbá rẹ̀ ṣe mùsùlùmí ó ní tẹ̀lé ti dádì Qasim sọ kò tún pè lánàbí torí pé kò gbà lánàbí torí pé kì í ṣe mùsùlùmí ó ní àti Abul Qasim tẹ̀lé ti dádì Qasim sọ yẹn ọmọ bá ní la ilaha illallah bó ṣe wí lọ́mọ yẹn bá kú. Pé kí lànàbí ó wí Ànábì bá jáde Ànábì ní alhamdulillahi alladhi anqadhahu bí mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tọ́lọ̀ mú kúrò lórí ibú tó wá lò mí fún. Ẹ dákun só kírun Muyideen ti kírun tí èsè 24 hours Akeugbagold wá sọ yí pé ẹ̀sìn wo ló wà lára Muyideen ẹ̀sìn wo ló wà lára tiwọn. Àbí gbogbo wọn ti ẹ̀fẹ́ kájọ máa sọra wá ń gbò ní àbí wọn mẹ́tí jábòdìrò Ajigini ni. Mo mẹ̀jájá mi kì í jà ní o. Èèyàn kẹ̀ sọ pé la ilaha illallah kò sọ̀rọ̀ mí mọ́ ó sì kú. Ànábì wa ni mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó mú kúrò lórí ibú tó sọ́dọ̀ lórí ire tó wá lò mí fún. Ànábì wa jáde ó wá sọ láwọn sàbẹ̀ ó ní sallu ala akhikum ẹ lọ kírun sọmọ ẹ̀yà yín la. Ó kẹ̀ sọ la ilaha illallah ńjọ́ kan ó sì dọmọ ẹ̀yà wò. Muyideen tí wọ́n ń kírun ó ti jímọ̀ kẹta tí ó kì lẹ́yìn mi rè ṣé mo gbowó ń bẹ̀ ni ṣé mo gbé ọkọ̀ Muyideen sí kẹgbẹ́ ẹ bá dáwọ́jọ fún ni mo fi Ọlọ́run ọba tí mo tó ní mímbàdí tí mo dúró lórí rẹ̀ mo fi búra. Àwọn kan pè mí láti Dublin wọ́n wá fi mí sí conference call wọ́n wá ń sọ yí pé bó láti rẹ Muyideen lọ́wọ́ mo ní tẹ́ bá fún mi lówó yín nà ni tẹ́nì kan bá fún mi lówó báyìí pé kí n kó fún Muyideen yìí sọ Muyideen pé wọ́n ní ń fún ọ lówó àmọ́ ń fáwọn ẹlẹ́hà ni bí mo sọnù ẹ tó bá fẹ́ fún Muyideen lówó kọ́ wá díẹ̀ kí Muyideen náà sì lọ mọ̀ tó bá ní jọ́ pé torí owó ló bá fi gba ẹ̀sìn yóò ṣòfò bọ̀ bẹ́ẹ̀ ni. Yes, Islam ń ṣe ẹ̀sìn pé wọ́n rà mí wọ̀ ṣùkọ́ lóòtú wa ń parọ́ nítorí pé wọ́n kàn ń jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ọ̀rọ̀ tó wọ́n kẹ́kọ̀ọ́ pa ẹ̀. Ìbáwọn náà máa sọ pé àwọn kan fún bí kan Ọlọ́run lọ́kàn sọ di nǹkan báwọn lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ pa ẹ̀ nínú àwọn tó ẹ bá fẹ́ jókòó tì ní níbo àdúgbò lọ́dọ̀ Ọlọ́run ètò ní àjókòó tì jàmọ́ ẹ má sọ wípé Islam ẹnìkan kéré o
kódà bẹ́ẹ̀ bá fẹ́ gbà yín ó lè fi Islam gbà yín. Mo ti sọ fún yín lójú ogun lẹ́nìkan tí ń lé kèfèrí ànábì ní kèfèrí ìdáràn ẹni tí ń lé ilé mùsùlùmí tí ń lé ilé mùsùlùmí yẹn bá pa kèfèrí hun ọba dé padà ànábì ní ẹni tó lé lọ́dọ̀ oníkèéni bí bá ń rákòrò ó ti dọ́run ànábì ní mo jẹ́rìí ẹ lójú ogun ni o mo jẹ́rìí ẹ ó ní ẹ̀tí ẹ̀mọ́ tó fọ́nì ànábì ní ìmọ̀ ó ní bí mo ṣe gbáǹkàfà tó ṣubú lọ́ba ní la ilaha illallah ànábì ní kí ló wá ṣe ó ní mo gbé ìdálé ojú ànábì change pé ó gbé ìdálé ẹ̀ tó sọ pé la ilaha illallah ó ní mo rò pọ̀ fẹ́ gbá mi ni ànábì ní sọ́lọ́hun tó gbá ọ kẹ́nìkan wá yanu kọ́ wá sọ wípé ta ló sọ pọ́rọ̀ ẹ̀sìn lọ́rọ̀ Muyideen Islam ò ní bẹ lára Muyideen Islam ò ní bẹ lára tiwọn Ọlọ́run dákun má jẹ́ ó bàjẹ́ o.